Iléyá, Iléyá o, ọmọ Odùduwà, Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà, Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà, Iléyá. Hey, because send that receipt. Because oh, I'm coming back. Because I'm coming. Oh God. Hey, send that receipt. Send that receipt. Send that $20,000. Send that receipt. Because they book me back. Oh God. Oh God. Because George, can you marry all of them like this? Why are you back? Hey, oh God. Oh God. Please now, please. Hey, oh God. Please send the receipt now. Send the receipt. Hey, oh God. Please, not fun, please. Oh God, please. Whoa. Please. Hey, oh God. Send the receipt, please. Hi, God of heaven, please. Hey, you will see me for our mother. Because,
gbogbo àwọn ọmọ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin a kí yín o. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ la rí, ṣe ti gbọ́. Àná a fẹ́ sọ fún yín pé àwa ọmọ Yorùbá ológun ilẹ̀ Yorùbá làwa jẹ́, lọ́kùnrin àti lóbìnrin, ní ọmọdé àti ní àgbàlagbà. Òótọ́ ni o, ẹ má fi ṣeré o. A lè má sí nílé nísinsìnyí, ṣùgbọ́n a máa jà fúnlẹ̀ Yorùbá to any level ni, to any strength. Yes. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin, ẹ lọ ṣe oògùn, ṣe ti gbọ́. Ológun tí àwa jẹ́, àwọn ń ṣe ológun tí ó ń ju bọ́ǹbù, tó ń ju gbogbo nǹkan, all those rubbish things. We are not. Àwa máa lo àwọn nǹkan tí àwọn bàbá wa tó ń lò láyé àtijọ́. Ìwọ tó bá ti respect bàbá ẹ̀, olórí burúkú ni ẹ́. Nítorí pé wọ́n ní ọpọlọ, òótọ́ là ń sọ fún yín, ṣùgbọ́n òyìnbó lo ọgbọ́n láti fi mú wa ni, ṣùgbọ́n àwa la máa ja ìjà yìí. So nǹkan tí a kọ̀ wá láti wá sọ fún yín sìn ni pé lórí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ẹ̀ là ń monitor, ṣe ti gbọ́. We tell you a lot of other things. Don't give up. Come on. Tá a bá ti ja ìjà yìí, àwọn ọmọ Yorùbá ti lose nìyẹn. In these centuries of 21,000, Tanloi is a century. Yes. So you have to know, èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, mi ò fi pọ́nra mi lé o. Olóyè ni mí nínú tradition ilẹ̀ Yorùbá, ṣe ti gbọ́. Mi ò bẹ̀bẹ̀ fún. Wọ́n rí nǹkan táwa ń ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá náà ṣe fi wá joyè. Bọ̀ kò ń ṣe pé oyè pé ká máa ba yé ọmọ Yorùbá jẹ́, tàbí pé ká kàn máa ṣe pátí ká máa ní àwa làwa ń gbádùn. Àwọn ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkọ̀ọ̀kan. No, it's not. A ti sọ fún ẹ̀yin ọmọ Yorùbá ti pẹ́ pé kí ẹni tó bá fẹ́ mọ̀ nǹkan kan láti kọ́, láti mọ̀, a máa kọ́ yín, kò ń ṣe tìgbéraga. A dẹ̀ máa fún yín ní certificate. It's a university certificate. It's an institution. You can see that on this head there. It's an institution. We have to fight for ourselves. A ní láti jà fún ara wa. Kò séèyàn tó máa jà fún wa. Ṣé ti gbọ́? Oko ẹrú ni Yorùbá wà for so many years. Látàrí àwọn Awólọ́wọ̀ ni o, any other things you can think of, gbogbo àwọn Sakamanje topic, rhetorics and all those things, àwo ò sí fún yẹn. So a dẹ̀ máa jà, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Olóyè Ìgbòho, respect for you. He's our leader. We choose him as our leader. Ṣé gbọ́? You can play this video to any part of the world. We are not afraid. No. We are Yoruba Nation Army. Uto? We are not what they call it. Àwọn tó máa ń pè ní àwọn tí a lè pè ní foiders, tàbí àwọn tí a lè pè ní wọ́n máa ń pè wọ́n lórúkọ kan ní English, but mi ò rántí mọ́. Àwọn tó máa ń jagun tà ní Yorùbá. We are not that. Yorùbá nìkan là wà fún. Ṣé ti gbọ́? We have a lot of Yoruba people. I'm just the only one who is talking to you right now. We have a lot of Yoruba people in this world. They are with us. And we are all under Olóyè Ìgbòho Òòṣà. Dr. Professor Ìgbòho Ọmọ Adéyẹmọ Òòṣà. We are under him. Now, he's in a position tí kò lè fún wa ní anything láti ṣe. Ẹ má ṣì mí gbọ́ o. He's in a position and there's nothing we can do. Ṣé ti gbọ́? Má sorúkọ mi fún yín. There's nothing we can do.
There's nothing, because the case is in the court, and our people, you have to respect that court. But at the same time, we are looking in every part of aspect. Anything tó bá ń lọ, tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí Olóyè Ìgbòho, you will see us striking. It is fact. Orúkọ tèmi ni Olóyè Olúgbadé Babájídé, ìjòyè Olúgbadé Babájídé. Orúkọ tèmi nìyẹn, ọmọ Yorùbá pọ́nbélé. Ṣé ti gbọ́? We are not a group, but I'm attached to a group. Òun lẹ ti rí lókè yẹn. YYF E.V. Young Yoruba for Freedom E.V. We are legalized 5 years ago, or practically 4 years ago. We also have difficulties because of àwọn olórí burúkú èèyàn tí wọ́n ń lò sí wa láti mọ èrò ọkàn wa, láti bà nǹkan jẹ́, bọ́n ṣe fẹ́ pa Olóyè Ìgbòho. Ṣé ti gbọ́? And we are not going to agree on that. Ọmọ Yorùbá, tí ẹ bá ti jà fún ẹ̀tọ́ yín, ẹ̀yin lẹ lose. Àwọn bàbá wa wọ́n jà gan. Èmi ò sọ àwọn tó wà ńbẹ̀ tó ń pera wọn lágbàlagbà rubbish nonsense yẹn. Àwọn yẹn ò ń ṣàgbàlẹ̀ Yorùbá, olórí burúkú ni wọ́n, olè, ọ̀lẹ. Wọ́n máa sọ fún ẹ pé ìjọba amúnimóògùn, irọ́ náà ń pa. Ògùn làwa máa lò, àwa ò ní ìbọn. Sójà ni mí, ṣé ti gbọ́? We know how to use gun to fight. And we can train you. We have said it thousands of times. That we can train you up to make your own guns. This is not in Yoruba what I'm saying now. So that you don't have to think, if you create your own gun to defend yourself, then you are an enemy to the world. It's not true, man. Come on. The churches, forget about churches, forget about religion and all this fucking shit. Forget about them. Wọ́n ti lò wọ́n ni, wọ́n ti balẹ̀ ayé wọn jẹ́, ṣùgbọ́n àwa máa tún ilé ayé ọmọ Yorùbá ṣe. We are not talking about Africans. African is a big thing, you know, and the Yoruba itself is too dynamic, too deep. Ṣé ti gbọ́? So alátúnṣe ló mọ àtúnṣe ara ẹ̀ ṣe, àwa máa ṣe àtúnṣe ara wa. Kudos to Olóyè Ìgbòho Òòṣà, ọmọ Adéyẹmọ 1. Ṣé ti gbọ́? Gbogbo ọmọ Yorùbá ni mò ń sọ, ìmọ̀ sọ òyìnbó díẹ̀díẹ̀ ṣe má bínú, kò wù mí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ pín gbogbo nǹkan tá à ń sọ yìí fún àwọn èèyàn wa kán yé bẹ̀rù. Ìbẹ̀rù lógún. Kíní tí mo dé sórí, tó bá yín ìbọn síbí ìsìn, ó máa wọ orí mi ni straight away. Then I'm dead. Ẹ má jẹ́ kó lógun kan àwọn ológun Nàìjíríà ìlú ẹrú kan máa dẹ́rù bà yín. This cannot protect you. Kò lè dáàbò bò yín. Oògùn ìbọn ló máa dáàbò bò yín. A ní àwọn àgbàlagbà, a ní gbogbo àwọn èèyàn tán ti pè wá. And most of you tó ẹ̀ ń pè wá, tẹ́ fẹ́ máa dà wá láàmú, tẹ́ máa dọ́gbọ́n gbowó lọ́wọ́ wa. Ní time fún yín. We know what we are doing. It is true. Àwọn ọmọ Yorùbá pọ̀ lẹ́yìn wa. But kò ń ṣe number la need. The number of people is not what we want. Kò ń ṣe béèyàn ṣe pọ̀ tó ní nǹkan tá a need. Nǹkan tá a need ni pé àwọn wo gangan ni aláṣẹ pé ọmọ aláti ṣe ilẹ̀ Yorùbá. Yorùbá ló máa ń sọ pé aláti ṣe. Àwọn yẹn la need. Ṣé ti gbọ́? Owó dẹ̀ lèèyàn fi ń jagun. Màá tún sọ fún yín. Kíní tí mo dé sórí, nǹkan ogun ni. Ṣùgbọ́n láti dẹ́rù bà èèyàn ọmọ Yorùbá ni. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Tó bá yìnbọn sí ó máa wọ bẹ́ẹ̀. But tí n bá ní ayẹta tó gbóná burúkú, ìbọn ò ní wọ bẹ́ẹ̀. Nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn.
That's the reason why you see me, I put it on. But ológun ni mí. Ṣé ti gbọ́? Ológun ni mí. Ológun dẹ̀ ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń jà lórí internet. Wọ́n sọ pé internet ò bring anything. Internet brings a lot of things. A ti jagun for so many years láti mú ayé ọmọ Yorùbá tòrò. But àwọn Fúlàní ni ò gbà. Àwọn Ọbásanjọ́ dẹ̀ ní ẹrú wọn. Torí wọ́n ti jọ wà in caucus. Ọbásanjọ́ ló ń ba ayé ọmọ Yorùbá jẹ́. If you like it or not, orúkọ mi ni Olóyè Olúgbadé Babájídé. Ẹ̀kẹrin Bọ́bagúnwà of Ontoko, Abẹ́òkúta, ṣé ti gbọ́, Ogun State, Yorùbá land. Ó ní mo jẹ́. So, abẹ̀rù, kò sí bẹ̀rù. Olóyè Igboho ò ṣe anybody. Is fighting for Yoruba people, just like me and many other people. There are so many other people, there are too many that we cannot even talk with. Níbi tí nǹkan ìdìpù dé, so kẹ́dìdé gbogbo ọmọ Yorùbá pátápátá lọ́kùnrin àti lóbìnrin, a kí yín o, gbogbo ẹ̀yin ìyá, ẹ̀yin omidan, ẹ̀yin ọkùnrin, and young people, don't let them use you. Nǹkan tá a ṣe kọ̀ǹpútà fún, tá a kó wá sí ìlú wa, yín pé we are the technologists, the first technologists of the whole world. We teach the white people. Yes, we teach them how to be anything to survive in their life. Èmi Olúgbadé ló ń sọ nǹkan yìí. Mo dẹ̀ mọ̀ pé many of you knows it, but ẹ̀rù máa ń bà yín láti ṣe ẹ̀tọ́ yín, so we have to do the right thing. Kọ̀ǹpútà ò sí fún pé kí náà ti ń pè yín sí Yahoo boys and all this fucking shit. It's not true. Àwọn Fúlàní ló bàjẹ́. I will take my time ní àṣẹ Olódùmarè láti wá sọ fún yín níjọ́ kan ntí àwa ọmọ Yorùbá ṣe láti kó kọ̀ǹpútà wá sí ìlú ẹrú yẹn, nítorí pé a fẹ́ kí Yorùbá kàn padà sí ipò wọn. I will tell you, we did not do that because people have to be doing Yahoo. It's not true. So ológun ni wá, ó ti pẹ́ ta ti ń jagun. Àwọn kan ní ẹgbẹ́ orí burúkú kan pé àwọn náà ń dáàbò bò yín rọ́nà ń pa. Àwọn tó dàgbà náà ń ja ìjà. Èmi Olúgbadé ló sọ bẹ́ẹ̀ fún yín. We went too deep to know. Tó o bá find out láti mọ bí tí problem ẹ wà, o ò lè ṣàṣeyọrí. Torí ẹ̀ làwa ṣe káàkiri láti mọ̀ kó ṣe bá mọ̀jú. Àwọn oníṣẹ́ olórí yín o. Pé olórí ilẹ̀ Yorùbá, àwọn oníṣẹ́ o. We are not for that, but we are standing for Yoruba people. Yes. Yoruba people la dúró fún Yoruba nation. Tó lóye bó ṣe dúró fún Yoruba nation bẹ́ẹ̀ la ṣe dúró. Kò dẹ̀ sẹ́ni tó gbọ́dọ̀ pa ọmọ Adéyẹmọ. Ẹ bá mọ̀, àwọn ò ń dúró pé kóyìnbó kan wá ràn wá lọ́wọ́. We don't do that. Eléyìí tó bá rí nǹkan tó ń lọ ló máa pè wá o. Àdẹ̀ ń gbowó lọ́wọ́ any fucking idiot. No, nobody. So ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ lọ ṣara yín jọ, owó lèèyàn fi ń jagun àti gbogbo ọ̀nà, any other ọ̀nà. Kóyìnbó kan máa sọ pé òun lè pa wá nítorí pé à ń jà fẹ́ tọ́ wa. Pé tá a bá ti follow nǹkan tó ń fẹ́ against their own interest and you allow that, it's a shame. Alógun lóòótọ́. Ògùn yẹn wà fún pé láti protect ìlú wa ni. Tẹ́ bá mọ ogun òsín wípé kó máa lọ gé orí èèyàn, kó máa pa, kó máa jẹ wọ́n. Tẹ́ bá fẹ́ pa Fúlàní kẹ́ gé orí ẹ̀ kẹ́ fi ṣògùn. Èmi Olúgbadé Babájídé, Olóyè Olúgbadé Babájídé, I support you for that. Okay? Yes. It is true. Tó o bá rójú mi dáadáa, look at me. Ọmọ Yorùbá kan béré ni wá o. Yes. Ológun dẹ̀ ni wá o. Ọ̀yọ́ leléyìí tẹ́ ń rí bí nsìn. Ọ̀yọ́, ìlú ọba ńlá. Ṣé ti gbọ́?
tí Aláàfin ò bá mọ ẹ̀tọ́ ẹ̀ àwa yóò fèsì ẹ̀ láti jà fún ẹ̀tọ́ ẹ̀ torí pé kò ń ṣóhun tó wà ń bẹ́ẹ̀ ń sìn òun ni ó fa problem ta ní ṣùgbọ́n òun náà ò jà fún ẹ̀tọ́ ẹ̀ tó bá jà fẹ́tọ́ ẹ̀ ni àní sí ní situation yìí mà ṣe ti gbọ́ bó ṣe rí gan nìyẹn o ológun ni wá a dẹ̀ máa jà fún ẹ̀tọ́ wa òótọ́ a dẹ̀ ní jà ìjà yìí wípé ká kú a máa jà a máa win ni Olóyè Ìgbòho 1 Dr. Professor àwọn ọmọ Yorùbá la fún ní Dr. Professorate awarded yes more than gbogbo àwọn other professor tẹ́ ń sọ yẹn àfilẹ́ tó bá rẹ́dì láti ṣe ẹ̀tọ́ ẹ̀ kò ń ṣàwọn eléyìí tó máa sọ̀sọ́kùsọ̀ tó máa dẹ́rù báyìí tó máa sọ fún yín pé ìjọba amúnimóògùn who is ìjọba amúnimóògùn àwọn ẹrú alábọ̀dé àwọn ni wọ́n ń pera wọn ní ìjọba amúnimóògùn èmi Olúgbadé Àdìsá ọmọ Babájídé ló sọ bẹ́ẹ̀ ọmọ Babájídé tó bá sọ pé Ọ̀yọ́ ni ìwọ ti wá tó lè jà fún ẹ̀tọ́ ẹ olórí burúkú ni ẹ́ ọmọ Ọ̀yọ́ lèmi èmi ní Ìbàdàn tó la ọ̀nà lọ sí Ìsẹ́yìn ọmọ Ìbàdàn tó la ọ̀nà lọ sí Ìsẹ́yìn èmi ni ṣe ti gbọ́ so kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ Olóyè Ìgbòho ire ni fún ẹ o òjòjò kì í ṣe kíni kì í ṣe òkúta lálẹ́ odò ẹni tó bá porí ikú sí ẹ oníkú máa bá ń ta máa fi jà nìyẹn o lè rí nsìn pa wọ aṣọ military ilẹ̀ Yorùbá ni o òótọ́ so kò ṣe pé military tó máa ń gbébọn tó máa yìnbọn fáwọn èèyàn pa káàkiri àwọn ò sí fún yẹn but àwa máa pa ọ̀tá wa a pa ọ̀tá wa ìwọ tó o bá ti lè pa ọ̀tá ẹ má tẹ̀lé wa ẹ kúrò lẹ́yìn wa pátápátá ṣe ti gbọ́ bó ṣe wà nìyẹn o eléyìí ó ń sọ̀rọ̀ ẹnu torí àwọn olórí búkú tí wọ́n máa ń lò fún yín wọ́n máa ń sọ́nsìn pé wọ́n ń sọ̀rọ̀ ẹnu wọ́n ń ṣe gbá á dán yín wò à nílò bọ́n torí a ti sọ fún yín láti bẹ̀rẹ̀ a ti ṣe lot of program tá a sọ fún yín pé ẹ gba oògùn bọ́n àgbowó lọ́wọ́ yín ẹ gba oògùn bọ́n ẹ lọ ṣe fúnra yín tó bá tẹ̀lé kírísítẹ́nì àwọn kírísítẹ́nì ń gbalẹ̀ káàkiri Muslim they are doing the same fucking shit you know wọn ò dẹ̀ jà fún ẹ̀yin ọmọ Yorùbá we don't want that oníṣẹ̀ṣe náà ń ṣe the same thing o wọ́n ń lu jìbìtì don't get me wrong but àwọn ò sí fún yẹn freedom ilẹ̀ Yorùbá la wà fún nǹkan tó Lóyè Ìgbòho náà dẹ̀ dúró fún nìyẹn ṣe ti gbọ́ this is not a joke Olóyè Ìgbòho á jà fún gbogbo ọmọ Yorùbá láti ìlú Nàìjíríà ìlú ẹrú láti máa bẹ̀rẹ̀ ìjà kò ń ṣe pé à ń lọ sí Republic of Benin ká lọ jà ìlú Nàìjíríà ẹrú àwọn tó ní kán pa Ọbásanjọ́ àwọn ló ní kán pa Olóyè Ìgbòho kò sọ́mọ Yorùbá tó máa nóhùn mọ̀ pé lórí burúkú lọ́básanjọ́ Ọbásanjọ́ ò bẹ́tà èmi tí mò ń sọ̀rọ̀ yìí yes I know I met him before I think 1995 ṣé 1995 náà fẹ́ pa tán arrest ẹ̀ èmi àti ẹjọ́ wọ plane dé ìlú ẹrú Nàìjíríà ni mi ò plan fún nǹkan tí mo ń sọ ń sìn it just came to my head so Ọbásanjọ́ ò jẹ́ anything òótọ́ tàbí gbogbo àwọn tó ń kójọ àti sọ fún yín tẹ́lẹ̀ pé Ọbásanjọ́ ti kó àwọn èèyàn jọ láti April láti ń pariwo òun ló ń lo àwọn Gani Adams olórí burúkú ni Gani Adams ẹ̀yìn wo yẹn ó lè ní gbogbo wọn ó lè wo èmi Olúgbadé ló sọ bẹ́ẹ̀ kò sí nǹkan tí ẹ lè ṣe òótọ́ èmi Olúgbadé Àdìsá ló ń sọ mo tún ti ń sọ mo ń dárúkọ mi wọ́n ní má dárúkọ ara ẹ má ṣe gbá kan gbogbo ẹ̀rọ ni ète ni ètekéte ète olè ète ìjagun láti kó ọmọ Yorùbá lẹ́rú ìwọ ọmọ Yorùbá tó bá nífẹ̀ẹ́ láti gba òmìnira tẹ̀lé wa ṣe béèyàn náà tì mọ́lé kí lorúkọ ẹ̀ kò ń ṣòun nìkan wọ́n pọ̀ gan
omíyalé ọmọ Ìbàdàn nìna mo mọ àwọn omíyalé mi ò mọ òun but mo mọ omíyalé family tó bá lọ sí Ìfẹ́lẹ́yẹ wàá sì máa gbọ́ omíyalé. Yes, I'm not stupid, man. So àmọ́ nǹkan tá à ń sọ ọmọ Yorùbá ẹni láti dìde ọ máa jà fẹ́jẹ̀ kan pé wọ́n máa ronú pé òyìnbó kan ló máa wá jà fún yín, kò sóyìnbó tó máa jà fún ẹ, man. You have to fight for yourself, and the good people in this world wọ́n máa tẹ̀lé ẹ. So kò ń ṣe pé wọ́n máa expect pé òyìnbó kan ló máa jà fún ẹ pé ẹnìkan la Amẹ́ríkà kò ní da fún Amẹ́ríkà, kò ní da fún Israel tó ń gbàdúrà sí ìbọn láti pa àwọn Palestine àbórí yín burú ni. Ẹ máa kó gbogbo wa ẹ máa kó lọ sí Saudi Arabia àbólófò nìyí. Ogun la máa fi jà. Ìwọ tó o bá ti fogun jà tó o fogun protect ara ẹ o ti dẹrú nìyà rẹ ní jà fún ẹ. O láti fogun jà, ogun wà. Ẹ gbà bẹ́ẹ̀. Ológun tèmi jẹ́ ológun ilẹ̀ Yorùbá ni. I'm just one of them. Ó yẹ ká ti decorate Olóyè Ìgbòho. I'm not going to talk about that again. Sorry. No, I'm not doing that. So, ẹ̀yin ọmọ Yorùbá lèmi náà ẹ dìde torí èmi ti dìde ni mo ṣe ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde àwọn èèyàn wà ní ọmọ Yorùbá ní gbogbo àgbáyé káàkiri. We talk with them, but we want to see your seriousness. Kò ṣe pé ẹ̀kan máa ní wọ́n ti fún yín ní oúnjẹ kan lónìí, oúnjẹ òfowó, àwọn ò ní fún yín lóúnjẹ, a máa fún yín níṣẹ́ ni tẹ́ máa ṣe, tẹ́ máa fi ṣoríire, tẹ́ máa fi di olóríire, tẹ́ ní máa ṣẹrú. Àwọn ọmọ Yorùbá wà tó ń lò yín gẹ́gẹ́ bí ẹrú torí nǹkan tí àwọn òyìnbó ti infiltrate sí brain wọn nìyẹn. And a lot of white people know this. In tó máa ń dùn wá nìyẹn. A lot of white people knows it. Come on. Tàbá sọ nǹkan kan sí ẹ̀ ní à ń sọ òyìnbó àtúnṣe òyìnbó tó dáa àtúnṣe gbá all this nonsense. Àwọn ò ní ìdí gbogbo yẹn. Tàbá fẹ́ túwèé fún yín àtú tó rà jìyà fún ni nítorí Yorùbá la ṣe jẹ̀yà fún, kò ń ṣe nítorí tàwa. So ilẹ̀ Yorùbá is our home. Up Yorùbá nation. Up Odùduwà sovereignty. If you want to call it Oduduwa Republic, go and find out what they call Oduduwa. Oduduwa is not from Mecca. No. Gbogbo eléyìí tí Ọọ̀ni of Ifẹ̀ yín tẹ̀ ń sọ yẹn. Àwọn yẹn òyìnbó ló create wọn láti sọ wọn dọba aládé. Tó bá fẹ́ hate nǹkan tí mò ń sọ hate ẹ̀ is the fact. O dẹ̀ lè pa mí. It's not possible, man. So torí ẹ̀ la ṣe ń sọ fẹ́yìn ọmọ Yorùbá pé ẹ lọ ṣoògùn. Ní kẹ́ lọ béèyàn tó máa gbá yín. A fi a lot of places sílẹ̀ àwọn èèyàn ń káàkiri wọ́n sọ fún yín pé ṣe nǹkan báyìí tí ilé yóò bá ṣiṣẹ́ ẹ tún ṣe míì kò cost ẹ ní a lot of money. O lè lọ bá babaláwo gan kó gbé nǹkan yẹn lọ fún pé yá ṣe nǹkan yẹn fún mi kó ṣe fún ẹ bọ̀ má jẹ́ kó gba ẹ toró ní jìbìtì ló pọ̀ káàkiri àti àáfà o àti Christian o a lot of olórí burúkú ti pọ̀ jù. Kọ̀ǹpútà ta kó wá sí ìlú wa a ṣe pé kí a lè nítorí àwa la ní kọ̀ǹpútà Yorùbá ló ní kọ̀ǹpútà Ifá ló ní kọ̀ǹpútà. You can go to any fucking shit. Ifá ló ní kọ̀ǹpútà. Èmi Olúgbadé Babájídé ló sọ bẹ́ẹ̀. Go to University of Bielefeld. I can tell you more. And before then a ti ṣe a lot of things ọmọ Yorùbá nítorí pé olóríire ni ọmọ Yorùbá. Àwọn bàbá wa náà ṣe. Don't let them tell you pé àwọn bàbá yín ò jà fún yín. Àwọn bàbá wa jà fún wa tá wà ń tà ń sìn la lè jà. Tọ́n bá ti tì wá omi èèyàn tó kú sórí omi ní last week ní 600 people. Fucking shit. Wọ́n máa tàn yín. Wọ́n náà fẹ́ fún yín físà kẹ́ máa bọ̀ lábọ̀rọ̀dì irọ́ ni o. Wọ́n ti mọ̀ pa ti jí. So wọ́n dẹ̀ fẹ́ pa gbogbo yín run pátápátá. A dẹ̀ pariwo ń gbọ́ràn. Kí ló dé? Ọmọ Yorùbá ló pọ̀ nú wọn náà. Èmi ti lọ bẹ̀ tán ní tí a bá ti àwọn tó bá lọ help àwọn èèyàn wọ́n máa lo ẹ̀wọ̀n ọdún 8. Mo lọ bẹ̀ náà mi ò lọ ẹ̀wọ̀n náà. What are you talking?
mo kọ́ àwọn èèyàn kúrò ń bẹ̀. What are you talking? So èèyàn máa bẹ̀rù pé má jà tó bá ti jà ó ti ṣẹ̀ sí ìjọba. Kò sí ìjọba tó lófin lákọ̀ ti pa ẹni tí ò ní ẹ̀ṣẹ̀ tí ò dáràn. Kò sí. The whole world we have the same law. Ẹ má jẹ́ kí wọ́n máa fucking up, man. Up Yorùbá nation. Thank you. So ìwọ̀nba tí nǹkan máa sọ fún yín nísìnyí ẹ. Nǹkan kan gbọ́dọ̀ ṣe olóyè Ìgbòho o. Nǹkan kan gbọ́dọ̀ ṣe o. Nǹkan kan gbọ́dọ̀ ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbèrò burúkú sí tiyín ló máa jẹ́ o. Ẹ dìde gbogbo tó bá yẹ láti ṣe ẹ̀tọ́ fún àwọn ọmọ Yorùbá ẹ ṣe ní tó bá ní fi sílẹ̀. Àwọn omíyalé wà ń bẹ̀. Omíyalé wọ́n tì mọ́lé náà. Ó jáde ó sì ń sọ̀rọ̀. Irú agbára wo ló ní? Agbára ọkàn kan ni fún ìran ẹ̀. Tó ní nìyẹn kò ń ṣòun nìkan wọ́n pọ̀ ń bẹ̀. Tẹ́ lè mọ gbogbo wọn nítorí ẹ̀rù tẹ́yìn èèyàn ń dábàá àwọn iná lẹ̀ ṣe lè mọ gbogbo wọn. Sugar Boy is also there. Tí Sugar Boy bá fi àkáǹtì kan síta tó ní dáwó fún wa gangan ọ̀nà jẹ́ gbogbo wọn ni wọ́n jọ wà papọ̀ ni. We work for that. Èmi tẹ́ ń wò yìí mi ò fẹ́ pọ́nra mi lé but ọmọ Yorùbá ni mí àwa náà kàwé díẹ̀ so àdẹ̀fẹ́ kéèyàn kan yàn wá jẹ gbogbo ẹ̀ la find out ṣe ti gbọ́ kò ń ṣe gbogbo àwọn olórí burúkú kan tí wọ́n máa tàn yín ṣé Akínọlá lẹ fẹ́ sọ ní ṣé mi ò mọ Akínọlá ni go and talk to him. Akínọlá knows how we talk. I'm not going to talk too much but gbogbo àwọn yẹn they are for oko ẹrú Yorùbá kàn máa ṣe fún British. They are the people who love ipe káwọn èèyàn mọ̀ wọ́n kan lówó owó tán ṣiṣẹ́ fún kò ń ṣe Akínọlá nìkan don't get me wrong wọ́n pọ̀ àwọn Ọbásanjọ́ àwọn iṣẹ́ wo lọ Ọbásanjọ́ ṣe Awólọ́wọ̀ gan iṣẹ́ wo ló ṣe wọ́n conspicate ilẹ̀ Yorùbá káàkiri ni wọ́n dẹ̀ tan ẹ̀yìn ọmọ Yorùbá wọ́n pàdé àpòpọ̀ mọ́ òyìnbó láti sọ fún yín pé àwọn tẹ̀lé Nàìjíríà ọmọ Yorùbá ò dẹ̀ mọ̀ ń pa ẹ̀dẹ̀ ń pariwo Awólọ́wọ̀ amóye lẹ̀ lọ Awólọ́wọ̀ jí lẹ́kọ̀ọ́ náà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá sọ ẹ̀yin ọmọ Yorùbá tá a bá dẹ̀ ń bú yín tínú bá ń bí wa tá a bá ń sọ̀rọ̀ burúkú ẹ máa sọ pé à ń bú yín eléyìí tí ń búyàn jù a ní kẹ́ dìde kẹ́ jí kẹ́ má ṣèrànù àwa lọ́lọ́run kọ́kọ́ dá sáyé alọ́pọ̀lọ́gàn ṣé ogun ló fẹ́ sọ fún wa pé àlèjà ni àwọn 85 years old people wọ́n ń jagun fún wa tẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ wọ́n bẹ́ẹ̀ náà ń lé wọn káàkiri tó ń wá láti mú wọn àwọn Fúlàní torí pé àwọn kan tó ń pera àwọn ní Yorùbá àwọn ló ń gbà wọ́n láyè láti mú àwọn èèyàn wa kán lè máa rí jẹ àwọn olórí burúkú so we don't have to allow that so I will stop now. Up Yorùbá nation we are not going back Olóyè Ìgbòho ṣe sọ òótọ́ ni Olóyè Ìgbòho dẹ̀ ní kú sínú struggle yìí ẹlẹ́dàá ń gbọ́ ìwọ tó ń wo nǹkan tá à ń sọ yìí gan ò ní kú sínú struggle yìí àfi tó bá jẹ́ pé ọ̀tá ni ẹ́ ọ̀tá Yorùbá tó bá ti jọ́ ọ̀tá Yorùbá máa kú dànù ni mi ò mú àṣẹ lọ́wọ́ sìn láti fi ṣépè o mo kàn ń sọ̀rọ̀ ni but ìpè náà ni pé ọ̀tá alẹ̀ Yorùbá gbogbo ẹni tó bá ti fẹ́ kí anybody tó bá ti ń jà fún ilẹ̀ Yorùbá káyé ẹ̀ parun ayé onítọ̀hún ló máa parun kílẹ̀ ọ̀la tó mọ́ láti sin lọ ní àṣìṣe tí máa dé bá àti ìwọ tó ń gbẹ̀yìn gbẹ́bọ jẹ́ ìwọ tó ń lò wá tó ń sọ pé jẹ́ kí n lórí wọn jẹ́ kí n ò lè lórí wa tá a bá fún ẹ lówó gan ò lè lórí wa owó yẹn ò ní fi ṣe nǹkan rẹ̀ òótọ́ ni Fúlàní ló máa gbé ẹ pa tàbá àwọn tó ń pààyàn àwọn ajogun so ológun ni wá yes bó ṣe rí nìyẹn so ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ ṣe oògùn ṣe ti gbọ́ ẹ lọ ṣe oògùn mi ò ní kó lọ fún yàn ní owó iyebíye kò sí tí wọ́n fi ń ṣoògùn bọn oògùn àdá kò sí àáfún yín tó bá kọ̀wé sí mi àáfún yín bọ̀ tá a fó lè àfẹ́ tó máa báyé ọmọ Yorùbá jẹ́ ìyẹn ni problem tó wà ń bẹ̀ oògùn tó confam tó yẹ pé tí bá gbàdálé ẹ̀ ń sìn kò ní wọlé sí ẹ lára àáfún yín call us.
but n ta bá béèrè lọ́wọ́ ẹ pé kò sọ fún wọn láti sọ tó o bá ti sọ àní dá ẹ lóhùn simple ológun ni wá ó ṣe rí nìyẹn. Let the case go on in Republic of Benin. It is a law going on there. A mọ̀ pé àwọn olórí burúkú kan lọ negotiate wọ́n ti pa á náà pé ká negotiate ká gbowó wá ṣe ti gbọ́ bọ́dà ò ní ṣe yẹn torí olè oníjìbìtì làwọn èèyàn yẹn so a dẹ̀ ní fún èèyàn kankan lówó. Olóyè Ìgbòho ẹ̀mí ẹ̀ máa safe nítorí pé ó ń jà fún ọmọ ilẹ̀ Yorùbá ni. Tí nǹkan kan bá dẹ̀ ṣẹlẹ̀ sí a máa take action. Eléyìí ò ń ṣe terrorist no. A gbẹ̀san we have to gbẹ̀san ẹ̀san and láti gbà á. Ìwọ tó o bá ti lè gba ẹ̀san tó dúró sórí òtítọ́ tó lè gbẹ̀san olórí burúkú ni ẹ́ nǹkan tó wà ń bẹ nìyẹn. But still a fi ẹ̀mí ẹlẹ́fẹ̀ẹ́ anybody láti pa ṣẹ́gbọ́ kò ń ṣe Lísàbí kò dẹ̀ ń ṣe Abíọ́lá àfẹ́ káwọn kan pa Abíọ́lá náà we don't want it we have never wanted that. So gbélé pé orí Facebook kan pariwo ṣe wò ẹ̀yin ọmọ Yorùbá dìde kẹjí tó bá ní tọ́rọ́kọ́bọ̀ ó kólẹ̀ yes ká jà fẹ́tọ̀ wa owó lèèyàn fi ń jagun kò dẹ̀ sí iye tán fi ń jagun kò sí ó ò lè sọ pé iye báyìí náà fi ń jagun tàbí pé ìmọ̀ báyìí náà fi ń jagun but ẹ lọ ṣe oògùn kán má pa yín nípakúpa ẹ̀yin ọmọ Yorùbá òótọ́ là ń sọ fún yín ẹ gbọ́. Up Yorùbá nation, up Odùduwà sovereignty, up Yorùbá sovereignty. Ọmọ aláṣepé ni wá aláti gba òmìnira ní 2021 yìí 2022 aláti gba òmìnira ṣe ti gbọ́ 21st century la wà yìí we have to change everything so ẹ̀tọ́ wa ni kò sóyìnbó tó máa jà fún ẹ tóyìnbó bá wà máa fèsì wọn òótọ́ ogun la máa lò a máa lo ogun a dẹ̀ máa lo every other thing ta ní opportunities àwọn ọmọ Yorùbá ti kàwé ṣe mọ̀ pé láti jà fúnra wa ni ṣe fi gbà kàn kàwé pé kàgọ̀ wàá dolówó kẹ máa sà wá kẹ máa ṣe pàtí orí burúkú tẹ máa ń ṣe káàkiri yẹn no it's not we're not àwọn náà lọ́mọ what are you talking man so Olóyè Ìgbòho náà lọ́mọ ó fa àwọn ọmọ ẹlẹ́ ó fẹ́ bí ẹlẹ́ ó fi everything lẹ́ à ń sọ rọ́ndọ̀rọ̀ndọ̀n pa ẹ̀ fuck you so kẹ lọ jí kẹ dìde kẹ jí kẹ ká gbogbo àwọn bàbá tẹ̀ ń pariwo bàbá òfòwò èmi kan ti dàgbà mi ò kọ́ tí dàgbà àwọn olórí burúkú yẹn lọ́lọ́run dẹ̀ ní jẹ́ kí n dàgbà àwọn olórí burúkú yẹn so nǹkan tí ẹ̀ láti mọ̀ nìyẹn so kọ́lọ́run kó wà pẹ̀lú yín àní ṣẹ́rúkú o so long life and prosperity for all the Yoruba people worldwide. Gbogbo ẹni tó bá ti ń ṣe rere fún ọmọ Yorùbá but ìwọ tó bá ti ń ṣe orí burúkú fún ọmọ Yorùbá ò ní ṣe oríire. Alálẹ̀ yìí ilẹ̀ ti ṣú níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe máa rí alálẹ̀ yìí ò ní jẹ́ kó ṣe oríire. Ìwọ tó bá ti ń gbàbọ̀dẹ̀ fún ọmọ Yorùbá tó ń sọ pé kán pa wọ́n kí náà tẹ̀ ń sọ kí náà ń sọ tí wọ́n lè jagun ni à ń jagun ogun là ń jà gbọ́ ẹni tẹ̀ ń jà lórí Facebook ni ogun lẹ̀ ń jà. So you have to know it. Don't let them bring you down. Because àwa la ní Ifá, àwa la ṣe gbogbo Facebook, àwa la ní computer, àwa la ní every fucking thing. So lónìí sìn, I will tell you in the nearest future, ipe iṣẹ́ ta ṣe ń gbà yẹn lórí computer ó ṣiṣẹ́. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n lórí ẹ̀yin èèyàn láti máa lọ ṣe yáwó àti káwọn ọmọ Fúlàní wá sọ yín di yáwó ẹ̀dẹ̀ ń gbà fún wọn ẹ̀ pa wọ́n nípakúpa. Ẹnìkan pè ń yáwó tó kì í ṣe pé yáwó máa pa ní gbogbo ogun tó bá ní wo àlùwò wà tó confam kí ó níyẹ̀pẹ̀ ló fẹ́ ni àbí tèwo tó wá fún wọn wá ṣá wọn ládàá tó ń ṣayín yẹn ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ ẹ̀ máa bẹ̀bẹ̀ ẹ̀ ń bẹ Ọbásanjọ́ lórí burúkú tó yẹ pé tara ẹ̀ nìkan ló mọ àwọn ọmọ ẹ̀ wọ́n àánú àmìnà you don't know that àwọn yẹn fẹ́ gbé ayé fún àwọn ọmọ wọn ni àwọn ọmọ tèmi ò sí nínú army they don't even like army because they believe army kills people
but àmì ilẹ̀ Yorùbá wà fún láti defend ilẹ̀ Yorùbá, dẹ̀ máa defend it to any level. Olúwa dá wa sí o, ayọ̀ àtàláfíà la fi máa lọ ọdún tó ń bọ̀, a dẹ̀ máa gba òmìnira, so we don't give up and do that. Thank you.